Ẹ káàbọ̀ sórí Tiwantiwa TV. Èso àjàrà ni a mú wá fún yín. Wumi Toriola àti ọ̀rẹ́ Àṣàbí wọ́n patú gudugudu méje yàyà mẹ́fà nínú eré yìí. Ẹ wò ó, tẹ́ bá ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, ẹ comment, ẹ like, ẹ share, kẹ́dẹ̀ turn on notification bell yín. Torí pé tá bá ti mú movie wá lọ́lọ́kan ọ̀jọ̀kan ajá balẹ̀, ẹ lè tètè máa gba notification wípé a ti drop movie. Ṣé kí tẹ́ bá ti wo Èso Àjàrà yìí wà ní long thing torí pé ọ̀rẹ́ bí Àṣàbí àti Wumi Toriola ò sí nínú eré yìí, ọ̀rẹ́ bí ọmọ ọ̀yá, àwọn ṣáà dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè tó bá já ọrùn ta ló fẹ́ já sí. Ẹ láti lọ wo Èso Àjàrà, kẹ́ lọ́wọ́ tó gbẹ̀yìn ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá. Ẹ lọ wo ọ̀rọ̀ ìdílé tó ń ṣe ìdílé ṣìbáṣìbo. Ẹ wò ẹ padà wá sí comment section wa kẹ́ wá sọ fún òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jù àti pé apá kejì eré yìí kí lẹ̀yin wò láti rí níbẹ̀. Ẹ drop comment, ẹ like, ẹ share, subscribe, kẹ́dẹ̀ sọ òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jù. Ní rí jù báyìí lọ lórí ìkànnì ilé ní ó dìgbà.